àbí torí ẹlòmíì ọ̀ràn ti páàkù ó yẹ kó ọ̀ràn ti ebílẹ̀ bàbá rẹ ti dahoro bẹ́ẹ̀ni bàbá rẹ lọ́sàn nílé kí ló dé tání ẹ̀ táwọn èèyàn ọ̀ya bẹ̀ mọ́ wọn ọ̀ya bẹ̀ mọ́. one doubt. bí gbogbo olú Èjìgbò yìí bá dahoro tẹnìkan tí gbogbo olé wó tán tí ò séèyàn ń bẹ̀ mọ́ tá a dé Ìbàdàn tá a rí èèyàn yóò máa kú mọ́sálásí nìkan mọ́sálásí nìkan la máa yà ń gbà náà àwọn tí wọ́n ń kọjá lọ ń wó tún máa yàtọ̀ lọ́rùn ti kó àwọn kan ńlẹ̀ yóò padà kó àwa náà ńlẹ̀ kọ́kàn mọ́ ti ìjì ọ́ yá ni torí wa kókó à ńlẹ̀ là ń hù lóòótọ́ káànú ara wa olówó ọ̀dá tálíkà mà tálíkà náà wá dúró sí gbangba ó dúró sí kọ̀kọ̀ ń wá ń ṣépè fólówó èpè sì gbọ́dọ̀ ṣẹ́ èpè ọ gbọ́dọ̀ ṣẹ́ ẹ̀jẹ̀ á ṣe dáadáa nǹkan mẹ́ta ó jù wá lọ a sì sọ dáadáa alákọ̀ọ́kọ́ ikú jù wá lọ oní ọ̀pá wa kó o ti wulẹ̀ olóògùn tó wàláhì ọ̀pá ọ bágbára ti wulẹ̀ ọ̀pọ̀ tó fún ọ wàláhì ọ̀pá ọ ẹni sàlátì òun dà láyé mọ́ ẹni tí kìnìún ń sọ òun dà má àbí Abacha ẹ wò gbé tí ayé ẹ bọ́ bá bínú ẹni Abacha bá bínú tó rántí ẹ pé ẹ lọ mú wá odò ń jẹ kìnìún orí òkè ni ọ wà tí ó fi pé wọ́n lọ sí kìnìún sílẹ̀ fóńtọ̀hún kìnìún wọ́n fa onítọ̀hún ya Abacha ọ̀hún dà. Allah. Qul innal mawta alladhi tafirruna minhu. Ikú tí gbogbo wa ń sá fún tá a fẹ́ kó dọ́dọ̀ wa. Fa innahu mulaqikum. ẹ pàdé ẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ẹ̀ níyà fún tó bá gbá yín mú lórí bẹ́ẹ̀dì yóò forí yín sọ ògiri. Yóò gbé yín sọ ẹ̀ látòrí bẹ́ẹ̀dì yóò kórí yín bá bẹ́ẹ̀dì bá a bá sì wá aago tẹ́ ẹ so mọ́wọ́ kò ní torí ẹ̀ dúró. Thumma turadduna ila alimil ghaibi wash-shahada. Wa yunabbi'ukum bima kuntum ta'maluna. Allah. Fayunabbi'ukum bima kuntum ta'malun. Ṣùgbọ́n nǹkan tá a ṣe é lẹ̀ láyé táyé ò ní gbàgbé wa là á ṣe. Ikú jù wá lọ. Nǹkan mẹ́ta. Bàbá wo Eléjìgbò nìyí. Ẹ nàjà yín kalẹ̀. Amina. Wàláì bẹ́ẹ̀ bá nàjà yín kalẹ̀ tẹ̀ sí láyé máa wàláì àti mọ̀ntá máa fi ta àti mọ̀ntá ní gbàgbé lára yín àti rí. Allahu akbar. Tó sì jẹ́ nǹkan rí. Torí inú yín máa dùn sí gbogbo nǹkan rí ni gbogbo nǹkan rí ẹ débẹ̀ ẹ rẹ àwọn ọmọ wa kan wá sílé ńgbà kan àbí. bẹ́ẹ̀ni. Ó wá sílé látàbí jan. mo kò sí. O ṣeun àwa àdébẹ̀ inú bàbá dùn ń dọ́nà ẹ ṣàdúrà tẹ̀mítẹ̀mí taratara tọkàntọkàn. Àwọn lọ́balọ́ba yòókù ò rí bẹ́ẹ̀. Ìrùkẹ̀rẹ̀ tí ń gbé lọ́wọ́ ní aṣọ di pàtàkì. Bẹ́ẹ̀ni. Ìrùkẹ̀rẹ̀ tó ní ma bí wọ́n sọ sí máa ń jọ ọba kú. Allah. Àbí ta ní ìrùkẹ̀rẹ̀ wọ́n ń kí ọ ní ṣe bàbá wa. Ògìyàn bá a ṣe débí ni wọ́n ń bọ kálukú wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni sà. Àwọn ọba yòókù ìrùkẹ̀rẹ̀ ni wọ́n máa jù mọ́ ní tẹ́ ìrùkẹ̀rẹ̀ ní àyè kí bàbá yín tíyàn bàbá yín kíyàn ń jọ̀hún. Àbí. Ẹni nǹkan mẹ́ta. Ikú jù wá lọ. Ikú jù wá lọ nǹkan mẹ́ta nǹkan mẹ́ta kò sọ́gbọ́n àrọ́gbọ́n tá a dá sí i. Ikú jù wá lọ ogbó sì jù wá lọ. lẹ́lẹ́kejì ọ̀rọ̀ àgbàlagbà tó sàlùwà lásán tó fẹ́ wọnú mọ́ṣáláṣí ó tún wá ń tọ̀ ara ó wá ń béèrè lọ́wọ́ ẹni ẹjọ́ ń sàlùwà pé àbí bàbá ọ̀wà mà pa àwọn ń tọ̀ ara ni
bó bá di ìgbà tiẹ̀ ìwọ máa yàgbé ara ni. وما نعمره ننكسه في الخلق. Ogbójú wa lọ. Ogbó. Ogbójú wa lọ bọ́ ọba pọ̀ fẹ́ di rádaràda jẹ́ pé o tètè wọ́nà tó fi kú.